Middlebelt kò kí ń ṣe òkè ọ̀yà, kò ń ṣe nǹkan tó ń pè ní north. Ṣé rí Middlebelt tí wọ́n kó pọ̀ mọ́ north yẹn, ibi tí Nàìjíríà ti wọ́ wá gangan nìyẹn. Torí ṣé rí ní Nàìjíríà yìí àti ní gbogbo Africa, civilization méjì pé ló wà. Ìyẹn bí àwọn èèyàn ṣe ń hùwà, bí wọ́n ṣe rí ìrírí ayé wọn. Ìkan jẹ́ ti àwa àtẹlẹbá ọmọ Africa, àwa tó bẹ̀rẹ̀ láti Ifẹ̀, tẹ́ pé ìrírí wa lórí Ifá ni. Láti Ifẹ̀ yẹn làwọn Ìgbò ti lọ, wọ́n ti sọ di Afá, àwọn Ìgalà wọ́n lọ. Tìgbà tí ó máa lọ tó máa fi dé Ethiopia ní ọdún 4200 BC, ìyẹn bí 6000 years ago. Ọba tó máa kọ́kọ́ jẹ́ ń bẹ̀, Orí náà ń pè, ẹ̀rìṣà ni wọ́n ń sìn. Gbogbo ẹ̀ ló lọ títí dé South Africa. Kí àwọn òyìnbó tó dé, kí àwọn larubawa tó dé, kó tó bẹ̀rẹ̀ sí dá gbogbo nǹkan tí àwa náà wọ́n kọ́ àṣà wa náà yí padà. So nígbà tí òyìnbó dé tó gé àwọn Yorùbá Kwara, tó gé títí dé Kaduna, àwọn Adara, àwọn Kadara, tẹ́ pé ìrírí ayé kan lájọ ní, wọ́n gé wọn sí north wá bẹ̀rẹ̀ ní ìsàlẹ̀ pápátá. Nínú ìdá mẹ́rin north mú 3, àwa mú 1. Òun náà fi ń pa àwọn tó wà ní Middlebelt kí wọ́n bá lè rí wọn kúrò fún àwọn tí wọ́n ti dàpọ̀ mọ́ àwọn Lárúbáwá. Ó dìgbà tí oníkálukú tó bá lè sọ pé ok, ibi tó ń wà lélẹ́yìí o, òun dẹ̀ ni kó dá ọlọ́pàá ẹ̀ lẹ̀, kó dá state ẹ̀ lẹ̀, kó yẹ pé gbogbo nǹkan ọ̀sìn, gbogbo nǹkan tó ń jẹ, gbogbo nǹkan tí gbogbo ajé wọn, ọrọ̀ ajé wọn, kó ní kálukú kó di ọrọ̀ ajé ẹ̀ wọ̀n, kí gbogbo àdẹ̀ papọ̀ bóyá bí 20% or so ká máa kó jọ. Tá bá ṣe yẹn, àwọn ọmọ Ifẹ̀, àwọn Ifá tí wọ́n lọ, tí wọ́n tàn kiri lọ gbogbo ilé ayé, ìyà máa jẹ wá lọ ni. Ibi tí ọ̀rọ̀ ìyẹn ti wá lé nìyẹn. Nísìnyí wọ́n ní Christian North, kò sí nǹkan tó ń jẹ́ Christian North. Nílẹ̀ Yorùbá bá ṣe wà, a ní Christian, a ní Muslim. Ní lọ títí dé South Kaduna, wọ́n ní Christian, wọ́n ní Muslim. Ṣùgbọ́n nǹkan tó yàtọ̀ gangan ni pé wọ́n lọ́ba, wọ́n ní joyè, wọ́n ní bí àwọn ṣe ń ṣe nǹkan látijọ́ yìí. Ìyẹn ni àwọn Sokoto, àwọn fẹ́ parẹ́, wọ́n fẹ́ sọ wọ́n di Mala, wọ́n fẹ́ sọ wọ́n di Emirate. Ìyẹn ṣùgbọ́n ẹ̀kọ́ tó ṣe lè ṣe lẹ́yìn ni pé àwa Yorùbá tẹ́ pé àwa ní ìpínlẹ̀ gbogbo kìíní yẹn, tara wa nìkan la fẹ́ mọ̀. Dípò ká kó ilé wa jọ bí òyìnbó ṣe kó àwọn òyìnbó Rome, àwọn Catholic tó ń ṣe kó gbogbo òyìnbó jọ tí wọ́n jà fún ẹ̀tọ́ wọn, táwọn Lárúbáwá náà táwọn náà kó Yorùbá ò ṣe. Yorùbá ló yẹ kó gbogbo South and Middlebelt. Yes, a rí pé Afẹ́nifẹ́re ó kó South and Middlebelt Leadership Forum, àwọn tọ́ka ń bẹ̀. Ìyẹn ni Afẹ́nifẹ́re sọ pé bí àwọn Middlebelt yẹn ni àtọ̀mọ́, àwọn ní èrò ọkàn wa bá ṣe rí ayé ló bára ẹ lọ. Yàtọ̀ sí àwọn tó jẹ́ pé wọ́n kàn fẹ́ jọba lórí àwọn amúnisìn Lárúbáwá àtòyìnbó. Ní bá ṣe ń lọ sìn, tí a bá papọ̀ bí àwa ògidì ọmọ Áfíríkà, ká sọ̀rọ̀, ká push pé Middlebelt ò kì í ṣe North, a lè ever ní ìlọsíwájú ní Nàìjíríà. Ó dìgbà tá a bá dá kíní. Nǹkan tó òyìnbó dẹ̀ ṣe ń gbà yẹn ni pé ká má bàa lè lágbára. Wọ́n gé òkè, wọ́n gé lọ Middlebelt.
èyí tó wá kù ní south wọ́n pín sí south and the east. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a ti rí tí ìjọba ti ní Ọọ̀ni ní àwọn ìṣẹ̀ṣe gbogbo Nàìjíríà, àwọn ní olórí ìṣẹ̀ṣe, àwọn ní olórí gbogbo south. Wọ́n dẹ̀ ní Sultan of Sokoto ní olórí àwọn Lárúbáwá. Ṣùgbọ́n àwọn ará àwọn kan ní ilẹ̀ Yorùbá tó irọ́ kìí ṣọ̀ni. But tẹ́ bá lọ wò Ìgbò ó níbi tí wọ́n ti wá, Ifẹ̀ ni. Ìjọ bó ṣe wáyé òjò lórúkọ ẹni tó dá wọn lẹ̀ tí wọ́n yí sí ìjọ. Àwọn ẹ̀bá wọn náà ṣe mú Ifá lọ nìyẹn. Gbogbo ọmọ Áfíríkà ló mú Ifá lọ títí dé China ni wọ́n fi mú Ifá lọ. Wọ́n gan lóyìnbó ló wá mú Ifá tó gbé lọ sí Egypt. Òun ni àwọn Abraham wọ́n sọ di Judaism, wọ́n sọ di Christianity, wọ́n tún wá sọ di Islam. Ọwọ́ wa náà ti kọ́ gbogbo kìíní torí àwa ti dé 80,000 years ago. Òyìnbó ṣẹ̀ dé 7,000 years ago ni. Àwa dẹ̀ ti wò pé àwọn kan kí ló ń ṣẹlẹ̀ láyé, ẹ̀kọ́ tó ń pè ní natural phenomenon, àwọn natural laws bí ilé ayé ṣe ṣe, òun ni a pè ní òrìṣà. So tá bá fẹ́ sọ̀rọ̀ nípa information àti bí ẹyẹ ṣe máa ránṣẹ́ sí ìyàn àgọ́, Èṣù nìyẹn. Tá bá ní Ifẹ̀, Ọ̀ṣun nìyẹn. Tá bá ní Ọya, revolution nìyẹn. Tá bá ní Ṣàngó, justice nìyẹn. Òrìṣà ńlá Ọbàtálá, ìyẹn ni ó cover religion, law, philosophy. Ọbàtálá nìyẹn. Ọba aláyé ni structure, bí life oníkálùkù ṣe ń yí padà ní every 29 years, ìyẹn wà lára ẹ̀. So gbogbo ẹ̀ láti mọ̀ kí wọ́n tó dé. Ìgbà táwọn wá dé wọn kò yé wọn. Wọ́n ṣe túmọ̀ ẹ̀ pé à ń sin òkú nìyẹn. Wọn dẹ̀ mọ̀ pé kì í ṣe pé à ń sin òkú, sí òkú yẹn ni ó di Nigamantia, the death worshippers. Kò tó pè wá ní Egypt ní ẹ̀kọ́ tó gbà wọn kò yé wọn. So àwa ní aláti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé àwọn Middlebelt tó ń pa àti Christian àti Muslim àtẹlẹ̀bá ọmọ Áfíríkà ni wọ́n, ọmọ adúláwọ̀ ni wọ́n. Ifẹ̀ ní gbogbo wọn ti tán. Nǹkan kan la Johnson tẹ́ bá wò ṣẹ̀rá Àmọ̀tẹ́kùn, bí wọ́n ṣe ń lo Àmọ̀tẹ́kùn ní ilẹ̀ Ìgbò náà ń lo Àmọ̀tẹ́kùn títí dé South Africa. Ẹ lọ wò. Àwa ò ní cross, a dẹ̀ ní kíní Muslim. Àmọ̀tẹ́kùn gangan ni symbol wa. So ìyẹn ó dìgbà tí àwa dẹ̀ rí tá jẹ́ aṣíwájú, tá bá kóra wa pọ̀, tá jẹ́ kí ká mú Middlebelt ká wà lẹ́yìn wọn pé kí wọ́n dá wà àbí kán wà pẹ̀lú wa. Otherwise tẹ́ bá fẹ́ jẹ president níbí, ẹ máa kọ́kọ́ lọ bẹ̀ àwọn Lárúbáwá, ẹ máa lọ bẹ̀ àwọn Sokoto, ẹ máa lọ bẹ̀ àwọn kíní pé ẹ jẹ́ kí èmi náà rí nǹkan jẹ. Ṣùgbọ́n tá bá ti kó Middlebelt, àwa la pọ̀ jù, 66 ni. Tá bá wọ àwọn Afá, àwọn tó wá láti ilẹ̀ Yorùbá tẹ́ pé wọ́n pín lọ sí ẹ̀kiri ayé, 66%, 24 states la ní Nàìjíríà yìí. Ṣùgbọ́n bó ṣe wọ́n gé wa tẹ́ pé àwa lè change kankan. Ó dìgbà tá bá mọ̀ yẹn pé Middlebelt, Kwara, Kogi, South Kaduna, ara wa ni wọ́n. Nǹkan kan la jọ ń sìn, ibì kan láti jọ wá, ẹ̀jẹ̀ kan la jọ ní. Ó yàtọ̀ sí tàwọn ti Lárúbáwá. Àwọn ti Lárúbáwá wọ́n ti dàpọ̀ mọ́ àwọn Arabs. Bọ́dẹ̀ ṣe rí ilé ayé bí àwọn òyìnbó náà ṣe rí ilé ayé nítorí wọn ní nǹkan kan. So wọ́n láti ragàbọ̀wàbọ̀ kan mú nísìn, kó dẹ̀ kó àwọn nǹkan èlò wa kan gbé lọ. Ìyẹn la lè gbà.